gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ ìbò ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, má sẹ́yìn bombi. Kamari, mama sẹ́yìn bo. Kamari, má sẹ́yìn bombi. Kamari, mama sẹ́yìn bo. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín ètò wa Masọ̀yìnbó. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Owó yín ni o owó yín ni báyìí. Kí lẹ wá nílò láti ṣe? Kẹ́ ẹ dáhùn ìbéèrè mẹ́wàá. Kẹ́ má fi ṣe àmúlùmálà èdè. Kẹ́ ẹ sọ èdè Yorùbá nìkan pọ́nbélé. Kẹ́ ẹ dẹ̀ mọ òǹkà yín dáadáa. Ló bá tán. Tẹ́ bá wá ṣètò bóyá ẹ ṣì ìbéèrè bíi méjì àbí mẹ́ta kẹ́ wà ní 1,100 wálẹ̀ lẹ́yìn ètò tẹ́ ẹ fi èdè míì kún èdè Yorùbá o a máa fún yín ní ìlọ́po owó lọ́nà méjì. Ẹ sọ̀rọ̀ sókè o. Ẹ ṣeun. Tó bá ṣe pé ẹ ṣe àmúlùmálà èdè o kẹ́ wá wà ní 10,000 àní kẹ́ máa lọlé kẹ́ máa mú yẹn lọlé ìyẹn náà tó àbí ó sì kí. Ṣùgbọ́n tẹ́ bá yarí tẹ́ sọ pé ẹ fẹ́ dáhùn gbogbo ìbéèrè yín tán pátápátá a fún yín láàyè tẹ́ bá ṣe ń dáhùn ìbéèrè yín owó yín á tún máa gbé pẹ́ẹ́lí lọ sókè padà ìyẹn náà dáa. Nǹkan tó tún dùn ni pé iléeṣẹ́ kan wà tó ń jẹ́ Remimatics Auto orúkọ iléeṣẹ́ wọn nìyẹn wọ́n ní tẹ́ bá lè parí ètò yìí pẹ̀lú ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà ẹ máa gbé ọkọ̀ lọlé ọkọ̀ bọ̀gìnì ẹ máa gbé lọlé. Ìyẹn náà dáa. Ìyẹn ni wípé lẹ́yìn ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan ẹ tún ní àǹfààní láti gbé ọkọ̀ lọlé àti wípé abala yìí àwọn Nigerian breweries ni wọ́n ń ṣe agbátẹrù ẹ̀ àwọn tí wọ́n ń ṣe Goldberg ọtí ọmọlúàbí àwọn ni wọ́n ń ṣe agbátẹrù ẹ̀ mo máa fún yín ní wọ́n ní ká fún yín lẹ́bùn lẹ́yìn ètò a máa gbé fún yín náà. Mo dúpẹ́. Ó dáa kí ló kọ́ yìí. Mo rẹ́ni kejì aya olówó yọtán lórúkọ mi. Olówó yọtán. Orúkọ yẹn kí o. Olówó yọtán. Olówó ó yọtán. Kò kù sílé. Ok. Iṣẹ́ wo lẹ ń ṣe? Iṣẹ́ olùkọ́ èdè Yorùbá ni mo ń ṣe. Ẹ̀ẹ́dẹ̀ sọ yẹn. Àmọ́ ẹ jẹ́ ń sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Èmi iṣẹ́ ọmọ àgbà o. Ọmọ ọmọdé ni. Mi lábúlé mi ní ìyá àgbà tàbí bàbá àgbà kankan tá a jọ ń gbélé ńgbà tí mo wà kékeré. Èkó ló bí mi sí, Èkó ni mo dàgbà sí o. Èkó lẹ ti bẹ̀rẹ̀ sí ń ka bídí. Bẹ́ẹ̀ni sá. Ọmọ Èkó ẹ lè fẹ́ yín sí. Mi lè sọ. Ọkọ̀ ti lọ owó sì kì í síbẹ̀ 1,500 téèyàn bá kí n ṣọmọ nínàkúnà Kórèdé eléyìí tó bẹ̀rẹ̀ okòwò olùkọ́ èdè Yorùbá ẹ wá fún mi ní ẹ̀bùn kan ẹ jẹ́ kí n wò wọ́n mú ẹ̀bùn wá fún mi mo ní ká tó kàn lu ètò ẹ ṣe lẹ́pa báyìí kí ló wá le tó bẹ́ẹ̀. Kó jojú ń gbèsè ni. Kí ni? Àlọ́ àpamọ̀ àkójọpọ̀ 50 àwọn àlọ́ àpamọ̀ tí wọ́n kọ ní èdè Gẹ̀ẹ́sì. Àti Yorùbá. Àti ti Yorùbá. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin lẹ́rù. Ẹ ṣeun púpọ̀ ó dáa. Kí leléyìí wà fún? Òun ni a fi ń fún àwọn eléré ní mi lè sọ ní Gẹ̀ẹ́sì olóòtú. Ẹ kọ nǹkan nípa. Tó bá ti dáhùn ìbéèrè kan. Lórí àlọ́ àpamọ̀. Bẹ́ẹ̀ ni. Àwọn yẹn ni a fi ń fún wọn ní pé gbà o ti dáhùn ìbéèrè kan o ti dáhùn 5 o ti dáhùn 10 o
àwọn nǹkan tá a fi ń fún wọn nìyẹn. ṣé fọ́nrán lílò wọn wà ní tí kí ló bọ́ sódò tí kò rò tó mú. kí kò rò tó mú kí ni. ṣe ẹ̀yin ni màá bí kí ni ìdáhùn. ṣe bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́kọ̀ọ́ àlọ́ àpamọ̀. mo mọ ìdáhùn rẹ̀. ẹ fẹ́ polówó ni. Kí ló bọ́ sódò ìpolówó ọ̀fẹ́ àbí tẹ́ ẹ̀ sanwó fún tí mo ní ó yá. ìdáhùn méjì ló ní. A lè sọ pé abẹ́rẹ́ a tún lè sọ pé òjìji. òjìji bọ́ sódò kòró tó ń. ó dáa ẹ jọ̀ọ́ ẹ tẹ̀lé wọn kẹ́ bá wọn ra àlọ́ àpamọ̀ fún 50 ló wà nù ẹ̀. ṣé ẹ ti ṣe fọ́nrán bí wọ́n ṣe máa lo eléyìí. bẹ́ẹ̀ni. ẹ tẹ̀lé wọn kẹ́ lè nímọ̀kúmọ̀ máa wò ó máa kà á èmi náà nímọ̀kúmọ̀ lórí ẹ̀ bóyá lè rí ìbéèrè tá a máa fi béèrè lórí Másọ̀yìnbó níbẹ̀. sàtẹ́ sọ yẹn. mi sọ kò jáde tán olóòtú kò jáde tán olóòtú ẹ má yọ mi sọ. ó dáa ẹ ṣé gan ni ṣé mo máa sanwó eléyìí. ẹ̀bùn ni rárá ẹ má fi ẹ̀bùn ni olóòtú. rárá mo máa sanwó ẹ ṣé. ìbéèrè àkọ́kọ́. Okòólélẹ́gbẹ̀rin. 820. bẹ́ẹ̀ni. kí ló sọ. ó ní Yorùbá bọ̀ wọ́n ní káwí káfọ̀ káwí. bí onígbá bá ṣe pe igbá rẹ̀ là ń bá pè é ẹni bá pe igbá rẹ̀ ní pàǹkàrà ọmọ aráyé á bá a fi kó ilẹ̀. kí ni Yorùbá ń pè ní pàǹkàrà? ó sọ sí ìdílé ló ń buyọ̀ sí o. ìṣó rẹ̀ ò ṣe pọ́nlá iyọ̀ rẹ̀ ò ṣe tùn. pàǹkàrà olóòtú ẹ farabalẹ̀ o. ṣé mi. ẹ má bínú olófòfó ẹ farabalẹ̀. ẹ ṣeun. pàǹkàrà tí wọ́n fi ń kó ilẹ̀. ó dún bíi pákà. olóòtú ọgbọ́n ni mo fẹ́ fi gbé o. wọ́n ti sọ ń bìbà pé ọmọ aráyé á bá fi kó ilẹ̀. ṣé ẹ mọ̀ pé kìkì kò ń ṣe ìkólẹ̀ ni. bẹ́ẹ̀ kí la wá fi ń kó ilẹ̀. kí ló dé tẹ̀ ń rò lọ sí wọ́n ní bí onígbá bá ṣe pe gbá ẹ̀ ni a bá pè é béèyàn bá pe gbá ẹ̀ ní pàǹkàrà ọmọ aráyé á bá fi kólẹ̀. ìyẹn ni wípé kò tọ́ sí ìkólẹ̀. ìyẹn ni wípé ẹ lè lọ sí pé ìkólẹ̀ ni. kí wàá ní pàǹkàrà. Olúwa. bá mi yọ. ẹ dúró náà mo ṣì ń rò ó lófòfó. ẹ jẹ́ ti. ìgbà tó ti fọ́. mo dẹ̀ fẹ́ sọ àpáàdì. ṣé kò jọra ni ó jọra díẹ̀ àbí kò jọra. kò jọra. ìgbà fífọ́. ẹ pẹ̀lẹ́. ẹ ṣé. ọdún wo lẹ bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́ olùkọ́. ọdún ṣé mo lè sọ ń gẹ̀ sí olóòtú. ẹ sọ. ẹ ní yọ. ẹ tẹ̀sán yẹn ó ní ké. bá mi yọ ké yẹn. kì í ṣe ké ti èdè Gẹ̀ẹ́sì ó ní ike ó ní ike ni mo sọ o. ó ní ké. bẹ́ẹ̀ ni. ó yá.
mi lè sọ Gẹ̀ẹ́sì olóòtú ọdún tí mo bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ olùkọ́. A lè sọ pé bíi ọdún 4 sẹ́yìn. Ọdún 4 sẹ́yìn. Bẹ́ẹ̀ni. Ó dáa. Ẹgbàá. Kí n sọ Yorùbá. Okòólélẹ́gbàá. Ó yá, ẹ tẹ̀síwájú. Ṣé mi gbà ni olóòtú? Ẹgbàá. Ìbéèrè. Ẹ jẹ́ wò. Ẹ̀jọ èje ẹ̀fà. Ẹ jẹ́ n wò. 876 ní 876 ní Yorùbá. Ọ̀rìnlélẹ́gbẹ̀rin. Dín mẹ́rin. Ọ̀rìnlélẹ́gbẹ̀rin dín mẹ́rin. Kí ló sọ? Ó ní àwọn wo ni Yorùbá ń pè ní remídòmí, amúkùn. Olóòtú mi mọ̀. Ẹ mọ̀? Olùkọ́ Yorùbá? Mo máa lera mọ́ yín. Olóòtú mo ti sọ tẹ́lẹ̀ pé mi ìṣọmọ àgbà o. Ṣé èmi wá jọmọ àgbà? Olóòtú. Kí ló dé? Kódà ọjọ́ orí yín gan-an ó jìnnà sí tèmi fa. Kí lọ́jọ́ orí mi? Ṣé ẹ mọjọ́ orí mi ni? Mi mọ̀ ṣùgbọ́n olóòtú. Dúró. Yorùbá máa ní ìran. Ó ní ó ní òkè lẹ́ ń wò. Ẹ wọlẹ̀. Ẹ mọ̀. Wọ́n ní amúkùn ẹrù ẹ̀yìn máa wọ̀. Ó ní òkè lẹ́ ń wò. Ẹ wò sàlẹ̀. Àmì yọ. Olóòtú mo kàn fẹ́ sàn kankan ni o. Bí mo ti ẹ̀jú olùkọ́ èdè Yorùbá akẹ́kọ̀ọ́ sí ni mí pẹ̀lú. Níbo lẹ ti ń kẹ́kọ̀ọ́? Fáfitì. Fáfifì. Fáfitì. Ifáfitì. Bẹ́ẹ̀ni, Èkó. Ifáfitì síbí. Ibi tí Ifá fi ọgbọ́n tó fi tì. Ti Èkó. Ilé ẹ̀kọ́ gíga ti Èkó. Bẹ́ẹ̀ni. Kí lẹ̀ ń kà? Èdè Yorùbá. Èdè Yorùbá? Bẹ́ẹ̀ni. Amúkùn alábọ̀ ara. Bí arọ lẹ́sẹ̀. Wọ́n ní amúkùn ẹrù ẹ̀yìn máa wọ̀. Ó ní òkè lẹ́wò. Ẹ wò sàlẹ̀ torí ẹsẹ̀ ti wọ́ láti sàlẹ̀. Alábọ̀ ara lódò. Ẹ ṣeun. Èmi náà wá kẹ́kọ̀ọ́ sí ni. Ó yá. Ìpele wo lẹ wà ní ẹ̀kọ́ ìmọ̀ Yorùbá? Báwo mo ṣe fẹ́ sọ báyìí? Tí bá sọ ń Gẹ̀ẹ́sì olóòtú. Màá yọ owó yín. Ìpele kìíní, ìpele kejì, ìpele kẹta, ìpele kẹrin. Mo ti kẹ́kọ̀ọ́ gboyè àkọ́kọ́. Mo ti kẹ́kọ̀ọ́ gboyè kejì. Ẹ fẹ́ dọ̀jọ̀gbọ́n? Mo fẹ́ gbìyànjú nínú ètò ẹ̀kọ́. Ní èdè Yorùbá? Ìdí nìyẹn tí mo ṣe wá ṣètò yìí láti fi kọ́ ìmọ̀ kún ìmọ̀. Ó yá. Ìbéèrè. Ọ̀rìnlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta-dín-mẹ́fà. 874. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. 574. Ó yá. Ẹ pẹ̀lẹ́. Àwọn wo ni Yorùbá ń pè ní rẹrẹmí ajafẹ́? Àwọn tó ń jẹ afẹ́. Ajẹ afẹ́. Ṣé bí afẹ́ tó wà nínú ìgbafẹ́? Eléyìí tó wà nínú olóòtú ẹ ràn mí lọ́wọ́. ìgbájú olóyè tó láfẹ́fẹ́. Olóòtú ẹ ràn mí lọ́wọ́. Bẹ́ẹ̀ni tó wà nínú afẹ́ ajafẹ́ èèyàn tó máa ń onífàárí tó máa ń gbádùn. Bẹ́ẹ̀ni ajafẹ́. Ìdàkejì ẹ̀ ni ajẹ̀gbádùn èèyàn tó gbóde.
ẹ gbà mo mọ̀ fún yín. mo dúpẹ́. mo dúpẹ́ o ṣé Ọlọ́run mo dúpẹ́ o ṣé Ọlọ́run èmi mà dúpẹ́. ẹ túmọ̀ yẹn ni kí ni òǹkà. ọ̀rìnlé lẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin lé mẹ́fà. ó dáa. kí ni ìyàtọ̀ láàárín dòdòmídò pẹ̀tẹ̀pẹ́tẹ̀ àti dòmídòmí pẹ̀tẹ́pẹ̀tẹ́? bẹ́ẹ̀ni ẹ gbà. pẹ̀tẹ̀pẹ́tẹ̀ ṣé bí ẹrọ̀fọ̀ kan bí ní ẹrọ̀fọ̀. pẹ̀tẹ̀pẹ́tẹ̀ ni. dòmídòmí pẹ̀tẹ́pẹ̀tẹ̀ ni ò wá fi bẹ́ẹ̀ yé mi olóòtú. ẹ ràn mí lọ́wọ́. kò sí kí mo tún fẹ́ ràn yín lọ́wọ́ fún bẹ́ẹ̀ báyìí. mo ti mọ dòdòmídò pẹ̀tẹ̀pẹ́tẹ̀. pẹ̀tẹ́pẹ̀tẹ́. pẹ̀tẹ́pẹ̀tẹ́ pẹ̀tẹ́pẹ̀tẹ́. ẹ ti gbọ́ pẹ̀tẹ́pẹ̀tẹ́ àdárí. bí o ṣe òkú àdá. rárá o àdá tó ti jí. olófòfó. àdá tó ti jí àbí tó jíǹde. olófòfó mo gba ààbọ̀ ó kù díẹ̀ ni o. pẹ̀tẹ́pẹ̀tẹ́. ibi. ẹ̀gbẹ́ àdá. ibi pẹlẹbẹ. olóòtú ẹ fún mi. ẹ ṣeun. ṣé ìmọ̀ nípa ẹ̀kọ́ Yorùbá yìí ni ẹ yàn láàyò ni àbí wọ́n fún yín? wọ́n fún mi ní o. ẹ dúró o wọ́n fún yín lẹ́ka ìpele kìíní wọ́n fún yín lẹ́túkà ìpele kejì ẹ fẹ́ dọ̀jọ̀gbọ́n ṣé wọ́n tún fún yín ni? ẹ̀wọ̀n olóòtú orí ló mọṣẹ́ àṣelà èmi náà ò rò dé ibí nígbà tí mo ní pé tọ̀ tó bá ní wọ́n ní kí n ṣe màá lọ ṣe àmọ́ ìgbà tí mo wá ṣe é tí mo gboyè alákọ̀ọ́kọ́ wọ́n rò pé kí ni mo fẹ́ fi Yorùbá ṣe bá àpọ̀ tá à ń ṣe tá a ti gba má jẹ́ kí n sọ tá a ti gba páálí. páálí wo? páálí ìkíní nínú èdè Yorùbá. kí ni certificate ní Yorùbá? sabuké. sabuké kọ́ abuké ni. ìwé ẹ̀rí. ìwé ẹ̀rí. sabuké. kò tètè wá sí mi lọ́pọlọ ni. mo wá rò pé ẹ jẹ́ kí n kúkú lọ ka tẹ̀kejì kí n wo ibi tí màá bá dé. àmọ́ ìgbà tí mo wá ṣe ìgbà tí gbogbo ayé wá wà ní kí là ń pè. ìgbélé. bẹ́ẹ̀ ni ìgbélé ní ọdún mẹ́rin tó kọjá. ọdún mẹ́rin sẹ́yìn. ọdún mẹ́rin sẹ́yìn. wọ́n ò pé ẹ jẹ́ kèmi náà gbìyànjú torí oníkálukú ti wà ńlé ẹ̀kọ́ náà oníkálukú ń ṣe ńlé ẹ jẹ́ kèmi náà dánwò kí n máa kọ́ àwọn ènìyàn ní èdè Yorùbá lórí ẹ̀rọ ayélujára. ìgbà tí mo wá bẹ̀rẹ̀ mo rí pé mo fẹ́ràn rẹ̀ bí mo ṣe ń kọ́ àwọn ènìyàn mi náà ní ìmọ̀ sí òun ni mo fi pàdé ibi tí mo dé. ẹ ń kọ́ àwọn èèyàn ní orí ayélujára báyìí. ní ìlú Gẹ̀ẹ́sì Amẹ́ríkà gbogbo ẹ̀. máa ń yọ sáyẹn. Olúwa rí mi sọ. Olúwa ọrùn àti rínú mi dákun wá fèrè sí iṣẹ́ mi. olóòtú mi sọ o. kò jáde. olóòtú mi sọ o kò jáde. ó dáa kò jáde. ṣé ẹ mọ̀ pé iṣẹ́ tí mò ń ṣe nìyẹn. bẹ́ẹ̀ni mo ń tẹ̀lé yín. lórí afẹ́. lórí afẹ́. bẹ́ẹ̀ni. lórí afẹ́. afẹ́fẹ́. ṣé lórí afẹ́fẹ́ èmi ò sí lórí afẹ́fẹ́ èmi lórí ìkànnì lóríṣiríṣi mi lè porúkọ wọn. ẹ lè pé orúkọ ibi ni. ẹ má jẹ́ pé. ó dáa ó yá fún wọn. wọ́n ti fún mi. ìbéèrè. márùndínlẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. parí òwe ó
olóòtú mi ìmọ̀wé. Parí òwe Yorùbá yìí. Àìsí owó. Àìsí owó ni à ń tilẹ̀kùn mọ́ ọ̀ọ́dúnrún. Pé kò sí owó a wá tilẹ̀kùn mọ́ ọ̀ọ́dúnrún. Àìsí owó là ń tilẹ̀kùn mọ́ ọ̀ọ́dúnrún. Òǹkà ni ọ̀ọ́dúnrún. Bẹ́ẹ̀ ni. Àìsí owó la wá ń tilẹ̀kùn mọ́. Ọ̀ọ́dúnrún yẹn òǹkà ni ṣùgbọ́n kò kì í ṣe òǹkà, ó jẹ́ owó. Àìsí owó là ń tilẹ̀kùn mọ́ ọ̀ọ́dún wípé kò sí owó là ń tilẹ̀kùn mọ́ ẹgbẹ̀rún mẹ́wàá. Ní pé a fẹ́ ná o ká má ná kó má tán o. Rárá a fẹ́ fi ṣòwò. Àìsí owó là ń tilẹ̀kùn mọ́ ọ̀ọ́dúnrún. Bówó bá wà kọ́ kí la máa ṣe. Àìsí owó là ń tilẹ̀kùn mọ́ ọ̀ọ́dúnrún. Irinwó bàbá igba tó ṣe. Mi tiẹ̀ lè dábàá ẹ. Kí ni irinwó bàbá igba tó ṣe? Kí ló àìsí owó là ń tilẹ̀kùn mọ́ ọ̀ọ́dúnrún. Èèyàn kan pọ́n jẹ̀bẹ̀ lákìsà. Ṣé ó yé yín? Ẹ ṣé pẹ́tí ẹ ṣe tẹ́ fún mi lélẹ̀. Ìbéèrè. Ọ̀rìnlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin lé méje. Ọ̀rìnlélẹ́gbẹ̀rin lé méje àbí? Bẹ́ẹ̀ ni, ọ̀rìnlélẹ́gbẹ̀rin lé méje. Ǹda, kí ló sọ? Kí ni ọ̀rọ̀ Yorùbá fún translation? Mo mọ̀. Orí mi o. Orí mi yẹ ó jà, jà fún mi. Ayan ògbufọ̀. Ẹ̀dá mi yẹ ó jà, jà fún mi. Orí agbe ajá fún agbe, orí àlùkò ajá fún orí agbe ajá fún agbe, orí àlùkò ajá fún Ẹlẹ́dàá mi mo mọ̀ gbàgbé mi yé o, Obama má jà o. Ó yá. Ìbéèrè kẹfàdín. Ẹ má jẹ́ sọ bẹ́ẹ̀ yẹn. Àgbọ̀fálà àwọn òkè dẹ́kun lè kàwé sẹ̀ o. Ọ̀rìnlélẹ́gbẹ̀rin dín mẹ́fà. 870 kí ni? Dín mẹ́fà. 874. Bẹ́ẹ̀ ni. Ó yá. Kí ni ìyàtọ̀ láàrin dòre ọ̀lẹ, rédò, ọ̀lẹ̀ àti ọ̀lẹ̀? Ọ̀lẹ alápá má ṣiṣẹ́. Ọ̀lẹ alápá máa ṣiṣẹ́, ọ̀lẹ daṣọ ìyàbò rà sùn, ẹni bọ̀lẹ̀ kò rọ̀ mọ́ bí, ẹ wá wáyé ọ̀lẹ lóde o. Kí wá ní ọ̀lẹ? Ẹ jẹ́ kí n padà wá sórí yẹn. Dòdò ọ̀lẹ, ṣé ọ̀lẹ mọ́ínmọ́ín ni? Àti rí dòre ọ̀lẹ alápá má ṣiṣẹ́. Ọ̀lẹ mọ́ínmọ́ín tàǹkẹ́. Ọ̀lẹ. Olóòtú mo ti gba méjì. Bẹ́ẹ̀ bá gbùsì tí ẹ bá ṣe lè máa yọ. Kó sá o. Rárá o. Olóòtú. Mo máa yọ. Ẹjọ́ ẹ farabalẹ̀ o. Olófòfó. Kò sí kí n má yọ. Tẹ́ ẹ bá gbà mo máa yọ. Ọ̀lẹ. Kórèdé ṣo mọ̀. Ó sápá mi lórí ni. Ẹ sápá jáde. Ó sápá mi lórí tí wọ́n á gbàgbé àwọn kankan lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan lórí ibi tẹ́ bá ti wá gbàgbé. Ó yá bá mi yọ. Mo dẹ̀ gba méjì olóòtú. Ọ̀lẹ. Mo mọ̀ pé máa mọ̀ ọ́ tẹ́ bá ti sọ. Fetus. Wọ́n ní ọ̀lẹ ayọ̀. Ọ̀lẹ ayọ̀ á sọ nínú ẹ̀. Bó ṣe fẹ́ ṣègbéyàwó yìí lẹ́yìn ìyàwó ọ̀lẹ ayọ̀ á. Olóòtú mo mọ̀ ó sápá mi lórí ni. Ẹ pẹ̀lẹ́. Kíní gan.
lẹ́yìn ilé òkú méjì ẹgbẹ́ owó sì kì í síbẹ̀ o tábà kì í ṣe ọmọ onínàkúnà eléyìí. kí ló lè ṣe. ẹ nílùú ta wà ń sìn olóòtú kí ló lè rà. ṣé kò ra lajì àpò ìrẹsì. èlò ló ń tàpọ̀ olóòtú ẹ̀ sọ pé ẹ̀wọ̀n kan tó ń ṣẹlẹ̀ lọ́jà nǹkan tí wọ́n kò ṣe nǹkan kan. ṣé kò lè ra láàrin àpò ṣé kò lè ra láàrin àpò ìrẹsì kò lè rómi ó sanwó lé ibòmíì. níbo ṣe bẹ́yìn lẹ fẹ́ gbé nígboro ṣe bẹ́yìn lẹ fẹ́ gbé nígboro níbi tó ti san 2,000 ní oṣù owó ọdún kan ó sanwó ilé ọdún kan nílé kọjú sí mi kọjú sí ọ ẹ̀yin lẹ fẹ́ gbé kò ta ló ránṣẹ́. kò burú. ìbéèrè ẹgbẹ̀rin gbogbo ẹ̀ 4,600. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún graduation? Ìkẹ́kọ̀ọ́ gboyè. Lódùn. Ẹ pẹ̀lẹ́. Ẹ ṣeun. Níní owó ẹ̀dá ṣé o gba agbára àìní owó ẹ̀dá. 4,600. Irú ọmọ wo ni à ń sọ ní Àjàyí? Àjàyí. Ọmọ tó jẹ́ pé ìgbà tí a bí ó wà nínú kò tí ì jáde nínú kí là ń pè kíní ibi. Kójú má rí ibi. Bẹ́ẹ̀ni. Gbogbo ara lòògùn ẹ̀. Òun kì í ṣàn. Lọmọ tó ń fi ní Àjàyí. Àjàyí. Ọmọ tó jẹ́ pé. Ṣé mọ̀ pé ọ̀kẹ́ lẹ̀ sọ yẹn? Àjàyí. Ọmọ tó jẹ́ pé ẹsẹ̀. Bíìgì àdùbí. Ọmọ tó dojú bolẹ̀ nígbà tá a bí. Olóòtú ẹ mo ṣì ń rò lọ́wọ́ olófòfó mo ń rò ó Àjàyí mo ṣì ń rò lọ́wọ́ olóòtú ajá láti wá ó jà yìí ó yí ojú sókè olóòtú mo ṣì ń rò lọ́wọ́. Ikú má pààyè gangan òní kú ní ìjọ òní bá kú òní kú mọ́ ó sápá yín lórí àdẹ̀rọ́jọ́ mùsùlùkùn ó yá ìbéèrè tó gbẹ̀yìn. ètò tó gbẹ̀yìn lélẹ̀. ìbéèrè 13,400. Parí òwe yìí. Òní òkété lẹ́yìn àrò. Lẹ́yìn àrò. Àrò òní òkété lẹ́yìn àrò. Ọ̀la òkété lẹ́yìn àrò. Ọ̀túnla òkété lẹ́yìn àrò. Ọjọ́ 4 òní òkété lẹ́yìn àrò. Ọjọ́ 5 òní òkété lẹ́yìn àrò. Ọjọ́ 6 òní òkété lẹ́yìn àrò. Ìgbà wo lòkété òní dóúnjẹ. Olóòtú ẹ ràn mí lọ́wọ́ ètò gbẹ̀yìn lélẹ̀. Òní òkété lẹ́yìn àrò. Ọ̀la òkété lẹ́yìn àrò. Bí ojú ò bá tòkété. Òní òkété lẹ́yìn àrò. Ọ̀la òkété lẹ́yìn àrò. Bí ojú ò bá tòkété ojú àti ọlọ́dẹ tó jẹ́ nǹkan kan ló ṣáà ń ṣe bójú ò bá tì mí báyìí tó bá yẹ kí ẹ gba odò tẹ̀dẹ̀ tí tẹ̀ ń wá lójoojúmọ́ tẹ̀ ń gbòdò òní òkété lẹ́yìn àrò. Ọ̀la ẹgbòdo ọ̀túnla bí ojú ò bá ti ẹni tó ń gbòdò ojú àti olùkọ́ tó ń kọ́ àbí bí ojú ò bá ti ẹni tó ń gbòdò ojú àti olùkọ́ tó ń kọ́ pé
mo ṣe gbogbo mi bóyá nínú yàrá ìkẹ́kọ̀ọ́ yín káwọn akẹ́kọ̀ọ́ yín kọ́ má ṣe dáadáa kọ́lọ́ má jà ríbi kọ́ má ṣe dáadáa kọ́ má ṣe dáadáa ọdún yìí kọ́ má ṣe dáadáa ọdún tó ń bọ̀ kọ́ má ṣe dáadáa bí ojú ò bá ti àwọn akẹ́kọ̀ọ́ ojú á ti olùkọ́ pé ṣé mi ni mi ò mọ àwọn èèyàn kọ́ ni. Ó yé mi. Ẹ pẹ̀lẹ́ owó kì í síbẹ̀ o. Ẹ pẹ̀lẹ́ owó kì í síbẹ̀. Ẹ pẹ̀lẹ́ ẹ pẹ́. A sọ pé àwọn government ní ká gbé eléyìí fún yín. Ẹ gbé fọ́kọ yín. Tí ọmọlúàbí ni ìmú ọmọlúàbí ni kẹ́ ẹ mú o àbí. Àti eléyìí náà kí ẹ máa fi mú mi a ní ìwé náà fún yín. Mo ti ń fojú mọ ife yẹn. Tí yín ní eléyìí tọkọ yín lélẹ́yìí. Ẹ ṣé gan ni tí ẹ wá sórí ètò lénìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tí wọ́n ti jẹ́ kí a ṣe ètò tèní. Eléyìí náà a máa rí dájú pé a fi nígbà tá a bá fẹ́ gé ìkànnì Instagram yín ó máa wà ń bẹ̀ láṣẹ Ọlọ́run àwọn èèyàn á lè bá yín dòwò pọ̀ wọ́n á lè rà lọ́wọ́ yín Ọlọ́run kó wà pẹ̀lú yín. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó tún jẹ́ kí a ṣe ètò tèní o. Ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ nígbà tẹni tó ń wọ́pọlọ bá wọ́pọlọ wá sílẹ̀ ọlọ́pọlọ tí ṣe àgbàlagbà mi Elédùmarè tí ń gbénú ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ lẹ́yìn Ọlọ́run tún ni. Tẹ́ bá fẹ́ gbọ́ wa lórí ètò yìí àbẹ́ fẹ́ kópa ẹ jọ̀ọ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó wọ̀n lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ tẹ́ fi ń wò wá ní sáà yìí. Ọlálékàn lórúkọ mi èjì ọba ọmọ Ọ̀làlẹ̀ ọmọ ajígbàgbà orin arégbèdì sọ́ọ̀dọ̀ fi roko arégbèdì dọ̀rùn ọ̀dọ̀ fi bọ́ àlédèjì ọba kó tó dìgbà míì ire o. Èdè yìí kò gbọ́dọ̀ parun. Ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lá. Kamari máa sẹ́yìn bóńbí. Kamari mama sẹ́yìn bó. Kamari máa sẹ́yìn bóńbí. Kamari mama sẹ́yìn bó. Máa sọ̀yìn bó má ṣe sọ̀yìn bó. Kálejò máa lo èdè mi ni ó sọ. Máa sọ̀yìn bó má ṣe sọ̀yìn bó.